wọ́n tún láì lọ́nà yẹn. Lájọ́ ìjọ fún wọn gàrí àtẹ̀pà. Ṣé ebi ló jẹ́ kí wọ́n ṣubú báyìí? Ebi ni ewu gàrí àtẹ̀pà lọ́nà láìlọ́nà yẹn. Kò dẹ̀ sẹ́nibọ̀dì tó mọ ibi tó ń gbé. La fẹ́ pé nọ́mbà dé láti. A fẹ́ pe nọ́mbà wọn yìí nù. Kí lorúkọ yín sà? Bùnmi, ibo lẹ ń gbé? Ṣómólú. Ṣómólú lẹ ti wá sí ebi ló yẹ kẹ́ bọ́ọ̀lù lẹ̀ báyìí. Ebi ń pa yín àbí? Ìgbà lẹ ti jẹun last. Ṣómólú kọ́ ni wọ́n ń gbé. Ẹ dúró. Ìgbà lẹ ti jẹun last mà sà. Ó ti pọ́sẹ̀ kọ́ báyìí lẹ ti jẹun last. Ok, ẹ mọ̀ ká tó ṣẹlẹ̀ báyìí. Màá fún yín ní owó tẹ́ fi máa jẹun. Ṣé understand? But kí n tó kúrò ń bí báyìí, ṣé understand? Àwọn èèyàn yín tó bá mọ̀ yín, wọ́n máa comment under fídíò yìí. Ẹ get the point mi. Màá make sure wípé mo secure yín. Táwọn èèyàn yín bá ti wá, ẹ gba oúnjẹ yẹn kẹ́ ẹ jẹ. Ṣé ẹ̀ ń gbọ́dọ̀ tí mò ń sọ? Ẹ jẹ́ bá mi pe POS wá. Ẹ bá mi pe POS wá. Ṣé ẹ ti ń pè àwọn ẹbí wọn? Ṣé ẹ ti gbọ́? Àwọn ẹ jẹun. Ṣé gbọ́? Wọ́n máa fún yín ní, ẹ bá fún wọn ní soft drink sí ẹjọ́. Anybody tó bá mọ̀ máa yẹ ẹjọ́. Anybody that know this man, please help me to drop comment, please. I will drop my phone number. I will drop the phone number that you can call on this video right now, guys. Please. Sorry. This man said that because he never eat for how many days? More than 1 week now. This man never eat. So I'm just going. I want to go and pick my wife now. I see the man beside the people here, gathering here. Yeah. So guys, please, if you know this man, please drop your comment, please. So any somebody that you ask Ikorodu. This is Ikorodu. Oreyo. So this man said that because he never eat. Please help me to share this video. Everyone watch this video right now, please. Ṣómólú lẹ ń gbé, ṣé Ṣómólú lẹ ti wá sí Ìkòròdú? Tálẹ̀ wá wò mí báyìí. Tálẹ̀ wá wò mí báyìí. Tálẹ̀ wá bá. Kí ló wà nínú báàgì tó wà níbí báyìí? Gàrí àtẹ̀pà ló wà níbí bẹ̀. Ẹjọ́ POS ìdàpọ̀ wá bá mi fún màá lówó ẹjọ́. Ẹ bá mi bá wọn ṣí ná. Ẹ bá mi bá wọn ṣí ẹjọ́. Ẹ bá mi bá wọn ṣí. Ẹyọ ta ló mọ fóònù á dùn bíbà. Aunty please come. Ẹ fún máa yẹn náà kọ́kọ́ mu. Ẹyọ tí míìkì bá wà. Tí míìkì bá wà ẹ bá mi fún wọn. Màá san owó fún kọ́tọ́ bá mi. Ẹyẹ kẹ́ bá mi. Ẹ ti ọkọ fún máa yẹn ló kàn náà kan jẹun kọ́ fi ló kàn. Ó yá ẹ jẹun. Ẹ bá mi rán bí fún wọn. Let me to handle this thing. That I'm going to get. Please let me to share this video. If you know this man family, please let me to drop comment, please. Please let me to drop comment. Let me to drop comment, please. Ẹ má wọrí, tẹ́ bá ní ìdí extra wọn fún yín. Ẹ jẹun bíbá náà. Ṣé ọ̀dà sàn kẹ́tì ẹ̀ lè rìn náà? Ṣé bẹ́ẹ̀ ni fóònù wọn dà náà? Fóònù wọn ni wọ́n. Mo fẹ́ pe nọ́mbà wọn yẹn náà. Ẹ pe nọ́mbà mi. Ẹ jọ à ń try láti ẹ máa pe nọ́mbà. Ṣé nọ́mbà wọn ti fún yín nọ́mbà kọ̀kẹ́ pè? No, a fẹ́ wò nínú fóònù. Fóònù wọn ni. Kí lorúkọ yín sà? Bùnmi kí ni mà? Bùnmi kí ni sà? Bùnmi Awófọlájú. Family wo lẹ ti wá ní Lagos State? Láì forúkọ mọ̀lẹ́bí. Okay guys, please, if you know this man very well, please help me to drop comment, please. Ẹ jẹ́ bá mi gbé kámẹ́rà sójú wọn dáadáa káwọn èèyàn. Àǹtí mi. Ẹ bá mi gbé kámẹ́rà. Àti yọ fóònù yín lápò yẹn má wọrí, ó wà pẹ̀lú mi bí. Èmi dúró, ẹ má fọ̀. Ibo lẹ ń lọ gọ́gọ́ tẹ́bí bọ́ọ̀lù lẹ́bí báyìí. Àgbàlagbà dẹ̀ ni wọ́n lè máa. Ibo lẹ ń lọ tẹ́bí bọ́ọ̀lù lẹ sà. Òyìn ẹ lóyìn nǹkan yín àbí? Wọ́n lóyìn nǹkan àwọn.
Sẹ́ni tó bá mi tí yẹ̀ máa dá. Òun sí o. Oyin ló kọ́ wọn. Bóyá kò ebi ló jẹ́ bẹ̀. Ẹ bá mi pe POS. Ẹ bá mi pe POS wáyé. Wọ́n ló lọ wẹ̀ láì. So màá fún wọn ní owó oúnjẹ tó máa fún yín lówó ṣẹ̀ ń gbọ́. Màá fún yín lówó. Fóònù nọ́mbà yín sì máa gbà á. Ṣé gẹ́tì pọ́ìntì àwọn èèyàn yìí máa wá gbé yín nígbà. Ṣé understand guys àti mo fi ṣe fídíò fún yín so wọ́n á lè wá gbé yín. Ṣé understand? Ọ̀rẹ́yọ̀ road níbí báyìí ní Kòrò. Mo fi fóònù kọ́. Àwọn Fọlájú. Àwọn Fọlájú. Àwọn Fọlájú. Ṣé àwọn ló parí mọ́ọ̀tì yìí tán sí? Ẹ̀jẹ̀ bá mi fún wọn ní mi. Wọ́n ti ẹ̀fọ́ bí ọ̀tá náà fún ọ. Table water. Hello. Ọmọ mi lè mọ table water. Lélẹ̀ mọ table water ti dá. Obìnrin tí mi bá wà kó fún wa mi. So guys, if you know this man very well, please drop your comment. I will drop phone number in the comment section. Ṣé wàá rí nọ́mbà kankan bẹ̀ yẹn báyìí? Wọ́n ò gbé kàn ní, wọ́n tún lo fóònù wọn Wọ́n tún lo fóònù tọ̀dọ̀ tèmi kan. Ẹ tún pẹ́ lómi. Màá ní kì í ṣe nọ́mbà ẹ̀yọ̀ kan ló wà ní fún. Àní wọ́n lè kú. Nọ́mbà wo ló lè kú? Ṣé ilé àti ká gbé wọn kó lẹ́gbẹ̀ẹ́ títí ká ṣe gbé wọn. Wọ́n máa ti lé fún ara wọn. Ẹbí wọn gan mò ń pè é. Ṣé ẹ bá gba fún yìí lọ́wọ́ mi. Báwo lẹ ṣe ń gbọ̀n báyìí? It doesn't mean ká gbúdọ̀ pé fábílì wọn kan. Ẹgbẹ́ wọn lọ́nu ilé yìí. Ó yẹ jù púpọ̀ jẹun ẹgbàá omi nílé. Ẹ bá ṣe omi. Ẹ̀yin ọmọ yìí. Ẹ kó lẹ́yìn. Ẹ jẹun yẹn. Mo wà pẹ̀lú yín bí. Guys, please, if you know this man very well, please drop your comments. I will drop your comments for comments I can read. This incident happened within Ọ̀rẹ́yọ̀ road. Please, I want everyone watching this video to keep sharing to reach this man's family, to get in touch with this man. The man fall down because he never ate more than 1 week. So people gather and just they go. Now I go pick my wife. I see people gather this man beside the road. So I need to stop and ask them what really happened. Maybe you drink, they say you no drink. They just like how many hours? Don't you shubu? Báwa ṣe ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì. How many minutes? Báwa kẹ́ ẹ lọ sọ. More than 1 hour. More than 1 hour where this man don't fall down for years. More than 1 hour where this man don't fall down for years because he never eat. So once people don't discover saying our food, now make am fall down. To the extent of the man don't even know what to say because I did not the man. So guys, you watching this video right now, guys, please I want you to share this video to reach this man family. So thanks for watching everyone. Please guys. Mo máa fún yín lówó ṣẹgbọ́ so ẹ lè fi jẹun káwọn family ṣe fẹ́ kójú mo gan ti wálẹ̀ sí. Ó yẹ ẹ jẹun, ẹ má wùdí ẹ jẹun. Ẹ jẹun. Ṣé ẹ̀ka lọ ní junction kẹwàá lọ? Èló ló wà lọ́wọ́ wọn? Èló ló wà lọ́wọ́ POS? Àdìpọ̀ ìṣòwò nílẹ̀ àlọ́gbà owó ní POS. Ẹ ti kó lọ kó wá kó fún wọn. Òsìkú lẹ̀ yẹn Ó wà lọ́sàájú orí èèyàn. sáré.